ó ní agbára o ẹ̀yin èèyàn. Ṣé ká sọ wípé ìjà wà láàrin Sule Alao Malaika àti Taye Currency tẹ́lẹ̀ ní tí ó hàn síta pàápàá nítorí àwọn àlàyé tí Wẹ̀sẹ̀jí Kíbla Kẹta tó jọ́mọ ẹ̀yìn Sule Alao Malaika tó ṣe nípa ohun tó ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú Taye Currency lójú agbo kan ní Ìdímò níbi tí mánéjà Currency ti dá lẹ́kọ̀ọ́ pé kò gbọ́dọ̀ kí Sule Alao Malaika lójú agbo Currency. Bẹ́yìn èèyàn bá gbàgbé mo mú fọ́nrán wá nìkan bí ọjọ́ méjì mẹ́ta báyìí sẹ́yìn níbi tá a ti rí ti mánéjà Currency tó ti lọ dá Wẹ̀sẹ̀jí lẹ́kùn lójú agbo pé kò gbọ́dọ̀ kí Malaika nígbà tí yẹn gba microphone tó bẹ̀rẹ̀ sí ní kí àwọn olórin kọ̀ọ̀kan kó tó di pé ó fẹ́ bẹ̀rẹ̀ orin kíkọ. Fáfàní àwọn tí ò bá rí fọ́nrán ọ̀hún tẹ́lẹ̀ ẹ jẹ́ àkọ́kọ́ jọ wò ná. Ẹ̀pọ̀ tí wọ́n fà kúrò ọ̀rọ̀ tí kò máa rẹ̀ ṣẹ̀ṣẹ̀ àṣepọ̀ kan sí àṣepamọ́ máa lọ àwọn ayélujáde ìdìbò ọmọ aláwọ̀ máa di àkólé àbájọ wálé ìpínlẹ̀ láìka ẹ̀ka ọmọ ìnàbí ọmọ aláàjì táyé kọ́ ọ̀rẹ́ sí ìyàwó. Bíbá sílẹ̀ kọrin. Ǹjẹ́ èèyàn rí i pé ó ní agbára báyìí ṣẹ́rí tó ń ṣe fún Wẹ̀sẹ̀jí láàrin yẹn wọ́n ní kò gbọdọ̀ kí Malaika lójú agbo Currency. Lóòótọ́ ọ̀pọ̀ ń gbọ̀rọ̀ ẹbí ẹni gbàgbà ọtí pé ó possible kó má jẹ́ Currency ló rán mánéjà ẹ̀ tàbí kó ṣe pé bóyá Wẹ̀sẹ̀jí kọ̀ láti recognize Currency láti kí i bóyá ńgbà tó dójú agbo yẹn bóyá kò kí Currency. Ọ̀pọ̀ ṣà ń gbà bí ẹni gbàgbọ́ tí kálukú ń sọ èrò títí wọn. Àmọ́ ẹ wá gbọ́ àwọn àlàyé tí Wẹ̀sẹ̀jí tó ṣe nínú fọ́nrán yìí nípa pé kì í ṣe àkọ́kọ́ lélẹ̀ tí nǹkan báyìí máa ṣẹlẹ̀. Òun ti kọ́kọ́ pàdé Currency lójú agbo kan náà rí ní Agége sẹ́yìn tó ṣe pé Currency rán mánéjà ẹ̀ bíi tẹ́lẹ̀ náà pé kó wá stop òun pé òun ò gbọ́dọ̀ kí Malaika lójú agbo òun. Ó lágbára ò kí ni tó ń ṣẹlẹ̀ gangan láàrin Taye Currency àti Sule Alao Malaika. Ẹ̀yin èèyàn nítorí níbi tí Wẹ̀sẹ̀jí tó ṣàlàyé ìdè ó jẹ́ ká mọ̀ pé agbo Malaika lòun ti kúrò lọ́jọ́ ọ̀hún tí ìṣẹ̀lẹ̀ agbo Malaika lòun ti kúrò kó tó di pé òun wá sójú agbo Taye Currency tó sì ṣe pé ìgbà tóun ó fi máa kúrò Malaika gangan fúnra rẹ̀ ó ń kí Taye Currency lọ́wọ́ lòun kúrò lójú agbo yẹn àti pàápàá Malaika jẹ́yàn kan tó wà wẹ́kọ́mì láàrin àwọn olórin fújì tó ṣe pé kò sírú ẹni tó dójú agbo ẹ̀ tí ò kí ń wẹ́kọ̀m tí ò kí ń fún ní àyè láti kọrin bó bá ṣe wù tàbí kó kọrin kí ẹni tó bá wù lójú agbo. Kí wàá ló ṣẹlẹ̀ gangan? Ṣé ká sọ pé ìkùnsínú kan wà láàrin àwọn méjèèjì tí ò tí hàn síta fáwọn olólùfẹ́ wọn ni àbí báwo? Ẹ máa bá mi jù dáhùn tí yín sí kọ́mẹ̀ǹtì bá ṣe máa gbọ́ gbogbo ohun tí Wẹ̀sẹ̀jí tó ṣe lálàyé nínú fọ́nrán ìlẹ́kùnrẹ́rẹ́. Bẹ́ẹ̀ bá ti wá fọ́lọ̀ wa lórí Facebook tẹ́lẹ̀ ẹ máa rí nǹkan lábẹ́ fídíò tí ó máa gbé yín tààrà lórí Facebook page wa. Ní YouTube ẹ máa bá mi tẹ subscribe button tí ẹ ń wò lábẹ́ fídíò ẹ máa bá mi like kẹ́ ẹ sì máa share fídíò kó máa lọ káàkiri orí ayélujára. Ẹ jẹ́ àdìjọ gbọ́n tí Wẹ̀sẹ̀jí Kíbla Kẹta tó ṣe lálàyé nípa ohun tó ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú Taye Currency tọ́pọ̀ ń gbàgbé ẹni gbàgbọ́ ọtí lórí ayélujára. Ẹ jẹ́ àgbọ̀n tó sọ lẹ́kùnrẹ́rẹ́ kẹ́dẹ̀ máa bá mi fèrò tìyín sí comment. Nítorí lè ṣẹlẹ̀ láàrin mi àti Alhaji Adébísí Currency ni pé ṣẹ́rí tó ṣẹlẹ̀ yẹn náà kò kí ń ṣe àkọ́kọ́ nìyẹn ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Agége. ọ̀rọ̀ mi bá lè jọ bí irọ́ ẹ lè béèrè ní ọwọ́ Láńkó ọmọọba Dubai àjọ wà nágbó yẹn ní ọjọ́ yẹn ni tí mò ń kọrin lórí stage wọn àwọn mánéjà wọn wá bá mi pé kí n má dárúkọ Malaika lórí stage àwọn ìgbà yẹn ó ti tójọ́ mẹ́ta ó ti pẹ́ díẹ̀ ṣé wàá rí lè tó wá ṣẹlẹ̀ yìí Ìdímò ń bí ló ti ṣẹlẹ̀ agbo Malaika mo ti kúrò tó jẹ́ pé àwọn fáǹsì tí wọ́n náwó fún Malaika wọ́n jẹ́ àwọn fáǹsì tiwa náà níjẹ̀gùn agbo yẹn ni mo ti kúrò bí mo dẹ̀ ṣe kúrò ńbẹ̀ Malaika ń kí wọ́n lọ́wọ́ ni mo kúrò ńbẹ̀ ni mo fi wá sí show yẹn tí mo dẹ̀ wá kì í ṣe pé bóyá mo kàn wá bẹ̀ wọ́n pè mí lélẹ́rẹ́ ń bẹ̀ ni tó fún mi láṣọ tó fún mi lówó nídìímú bí ló ti ṣẹlẹ̀ wọ́n fún mi láṣọ wọ́n fún mi lówó mo dẹ̀ gbú stage wọ́n pè mí àwọn méjì lọ pé papọ̀ akọrin bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn mo discover pé manager wọn wá bá mi ó ní kí n má kí Alhaji Taye Currency kí n má kí Alhaji Sulaiman Alao lórí stage àwọn ọmọ kìnnìkan mo kàn gba flashback ní pé
kí ni ó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣẹ́yìn àti màláìka ń jà ni ṣe bí ẹ̀ ṣe wá síbi birthday màláìka 50 years birthday wọn tẹ̀ ṣe wá síbẹ̀ ṣé wá ń jà ní kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn àti wọn ò ní issue náà bẹ́ẹ̀ náà ṣe bẹ̀rẹ̀ sí ní pàràǹjọ yẹn nìyẹn débi pé mo bínú gbé máìkì lẹ̀ tí mo fi kúrò bẹ̀ ní ọjọ́ yẹn olótù ṣé ẹ rò pé owó dẹ̀ pọ̀ síbò bẹ́ẹ̀ kí ọ̀gá eléré jókòó sórí stage kí wọ́n community kan wá máa bọ̀ lórí stage yẹn kò má kí ọ̀gá eléré tó bá ń bẹ̀ kò possible bí mo ṣe ń gun stage yẹn bọ̀ olórin kan ń play lọ́wọ́ mo kí olórin yẹn mo fẹ́ bọ́lẹ̀ MC tó ń ṣe MC lọ́wọ́ wọn ni ṣé mo ti kí alájí gba aláyé wà ń bẹ̀ yẹn o mo dẹ̀ lọ́bẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ mo kí wọn wọ́n tún bá mi ṣe létà kí rárá you understand so kò possible kò possible kò lè ṣẹlẹ̀ kí n rí aṣíwájú mi kí n má lọ kí mo lọ kí wọn o ṣe rí gbogbo tó ń sọ yẹn torí ìgbà tí mi náà padà ń gbọ́ táwọn mánéjà wọn sọ pé mi ò kí aláyé kíníkan mo wọ́n pé èmi ṣó possible ṣá ṣé mo lè dánrú ẹ̀ wò torí pé mi náà mo nígbàgbọ́ pé mo fẹ́ káwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kọ́wọn náà kọ́ máa rí mi kọ́ máa ṣe kíni kọ́ máa dọ̀bálẹ̀ kí èmi náà ni bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin ni mo kọ̀ rí pé Alhaji Taye Currency wọ́n rán àwọn mánéjà wọn wípé kán wá bá mi wípé kí n má dárúkọ Alhaji Sulaiman Alao Adekunle lórí stage àwọn ọmọ mo fọ́ mo pé kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ń jà ní wọn ṣáà jà wọn ṣáà ní issue kankan ìdẹ́sítẹ́ ni pé ṣóò tí mo ti ń bọ̀ gan ọ́n kí wọ́n lọ́wọ́ ni mo kúrò mẹ́ wọn màláìka ń kí Currency lọ́wọ́ lèmi kúrò mẹ́ ṣe understand so kí ni ẹ jẹ́ ìyàlẹ́nu fún mi òun ni mo ṣe wọ́n pé kí issue máa wà bá a ṣẹlẹ̀ kó má bàa síjà mo ti gbé máìkì lẹ̀ fún ẹlòmíì olótù ṣe rí eégún àti irọ́ wọlé èèyàn àti irọ́ jáde ṣe rí ọ̀rọ̀ méjèèjì ẹ bá wò dáadáa ẹ rí kó jọra wọn ṣe mọ̀ pé tí ò bá sí Alhaji Taye Currency ní orí stage tó yẹ pé àwọn mánéjà wọn nìkan ló ṣì wà ń bẹ̀ tí n bá kọrin tí mo kí anybody tó bá wù mí ṣe mọ̀ pé ó lè má sí issue kọ̀kọ̀kọ̀kọ̀ rárá àtọ̀ bet Alhaji wà lórí ìjókòó ìgbà tí mánéjà yẹn dẹ̀ máa wá pa mi bó ṣe ń sọ̀rọ̀ fún mi ló nawọ́ sàlájì pé Alhaji ń sọ fún mi pé kí n má kí màláìka lórí stéèjì àwọn ṣó ti yé yín èmi náà ń ṣọmọdé lẹ́nu iṣẹ́ yìí mo ti pẹ́ ń bẹ̀ díẹ̀ níwọ̀nba o but ìyẹn kọ́ la fẹ́ múlò it's not how far it's how well ṣó ti yé yín nǹkan tẹ́mi kọ́ mọ̀ ni pé ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọ̀gá wa ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ máa wà tí ìrẹ́pọ̀ bá ti wà kò sólórin tó máa dórí stéèjì màláìka ó bá máa kọrin bíi Barrister kó máa kọrin bíi Wàsíù Àyìndé aláyé máa gba everybody tọwọ́ tẹsẹ̀ ni ṣó ti yé yín kó débẹ̀ kó wá máa kí anybody tó bá ti wù ẹ́ kò kan màláìka tó máa gbé owó ó tún máa ná fún ẹ pé eléyìí kì í wá ságbomi dáadáa ọmọ lágbájá ní jẹ́ kí n pọ́nlé kó lè dọ́dọ̀ ọ̀gá ẹ̀ kó lè sọ fún pé màláìka ṣe dáadáa sí mi ni bí màláìka ṣe wà nìyẹn màláìka ò kì í downgrade any artist ìyẹn lèmi ń wò pé ó dáa kẹ́yìn àgbàlagbà tẹ́ wà wájú wa kẹ́ ẹ ṣe dáadáa sáwà tá à ń bọ̀ lẹ́yìn torí èmi kan torí ọ̀la ni àdúrà mi ni pé kò ní bàjẹ́ lórí yín kò dẹ̀ ní bàjẹ́ lórí tiwa náà lágbára lọ́wọ́ Ọlọ́run torí náà ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè o ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè o Fuji Musician Association ká fi mọ̀ ṣọ̀kan ká gbé Fuji Musician Association ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè o. ó lágbára ó lẹ́tìkẹ́ aláyé lẹ gbọ́ lẹ́nu Kíbla Kẹta Wẹ̀sẹ̀jì yìí tó ṣe kalẹ̀ rẹpẹtẹ nípa ohun tó ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú Taye Currency lójú agbo yẹn ní Ìdímọ̀ ó ní kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rí náà lágége pé kò sì yé òun nítorí Currency gan wá síbi birthday party màláìkà lọ́jọ́ sí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rẹ o ṣé ká wá sọ pé ojú ayé ni gbogbo wọn ń bára wọn ṣe ni ṣé ká sọ pé ojú ayé ni gbogbo pàdípàdé tá à ń rí láàrin Taye Currency àti Sule Alao Malaika ká sọ pé ojú ayé ni gbogbo ẹ̀ nítorí
Wíṣẹ́jì ń sọ báyìí pé kò yé òun ẹlẹ́ẹ̀kejì tí irú kan báyìí máa ṣẹlẹ̀ lílé kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn ojú wo lẹ fi wò ìyàwó ló kọ sí yín tẹ́ bá sì gbọ́n tó fi káàdì ọ̀rọ̀ yìí náà lẹ̀ wípé gbogbo àwọn tó jẹ́ gbàgbà nínú Fuji industry kán gbìyànjú kán fara wọn mọ́ra kán ṣera wọn lọ́kàn nítorí nínú kí ìrẹ́pọ̀ wà láàrin gbogbo àwọn tó jẹ́ gbàgbà ó ní ìrẹ́pọ̀ fi lè wà ní agboolé Fuji torí ẹ̀sìn tiwájú báyìí onítẹ̀yìn a máa wọ̀ sáré kí lójú tẹ́ fi rọ́rọ̀ ìyàwó lọ́kọ sí yín ẹ má bá mi sọ opinion tí yín sí kọ́mẹ̀ntì ẹ má wá gbàgbé bẹ́ẹ̀ bá ti fọ́lọ̀ wá lórí Facebook tẹ́lẹ̀ ẹ máa rí link kan lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa ní YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò ẹ má bá mi like kẹ́sì máa share kó máa lọ káàkiri lórí ayélujára ká tún pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.